ilé-ẹjọ́ ju agbọ̀nrín ìtàkùn ayélujára tiktok sọ̀rọ̀ kan sẹ́wọ̀n nítorí pé ó sọ̀rọ̀ àbùkù sí ààrẹ orílẹ̀-èdè. arákùnrin ẹni ọdún mọ́kànlélógún kan tó jẹ́ agbọ̀nrín ìtàkùn ayélujára tiktok sọ̀rọ̀ ló ti rẹ́wọ̀n he lórílẹ̀-èdè uganda látàrí wípé ó pè fún kí wọ́n ṣe ààrẹ orílẹ̀-èdè ọ̀hún yoweri museveni lẹ́gba lórí àtẹ ìtàkùn tiktok. arákùnrin ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní emmanuel nabugodi ló ṣe àgbékalẹ̀ fọ́nrán fídíò kan léyìí tí ó ti ń fi ààrẹ museveni ṣe yẹ̀yẹ́ lórí ìgbẹ́jọ́ tí ààrẹ ọ̀hún kojú tí ó sì sọ oríṣiríṣi ọ̀rọ̀ àbùkù sí ààrẹ náà. nabugodi ló ti ní òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun tí wọ́n sì fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n ti kigo eléyìí tó súnmọ́ kampala títí di ọjọ́ 18 inú oṣù kọkànlá ọdún yìí tí wọ́n máa ṣe ìdájọ́ lórí ẹjọ́ rẹ̀. amòfin àgbà ní orílẹ̀-èdè ọ̀hún paul ahibua ti sọ di mímọ̀ pé àwọn olùpẹ̀jọ́ ni wọ́n ti pè fún kí ilé-ẹjọ́ ọ̀hún kó ju arákùnrin náà sí ẹ̀wọ̀n ọdún 7. nínú oṣù keje ọdún yìí kan náà ni agbọ̀nrín ìtàkùn ayélujára tiktok sọ̀rọ̀ tí òun náà jẹ́ ẹni ọdún mọ́kànlélógún rí ẹ̀wọ̀n ọdún 6 he látàrí wípé ó tàbùkù ààrẹ museveni tó ti ń darí orílẹ̀-èdè uganda láti ọdún 1986. bákan náà ni wọ́n tún fi gbòòrò òfin gbé gbajúgbajà òǹkọ̀wé ní orílẹ̀-èdè ọ̀hún kakweza rukirabashaija lọ́dún 2021 tí wọ́n sì fi ẹ̀sùn kàn wípé ó sọ̀rọ̀ àbùkù sí ààrẹ museveni àti ọmọ bíbí inú rẹ̀ lọ́kùnrin muhoozi kainerugaba léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè ọ̀hún nígbàgbọ́ wípé ó ti ń fi ara rẹ̀ sípò pé òun ni yóò gba ipò ààrẹ orílẹ̀-èdè náà lọ́wọ́ bàbá rẹ̀. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù ní àhámọ́ ní rukirabashaija fi orílẹ̀-èdè uganda sílẹ̀ tó sì gba orílẹ̀-èdè germany